Mufti tilẹ̀ Ìwó àti Olúwo How Market. Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́, mo kí yín bàbá, ẹ kú ìfọmọnìyàn ṣe, ẹ kú bíbí rẹ̀ tí wọ́n bí yín, ẹ kú pé lóòótọ́ ọba tó ń fẹ́ lọ síwájú àwọn ará ìlú Ògbómọ̀ṣọ́ òní. Mi ò fẹ́ play àwọn ọ̀rọ̀ Mufti torí pé ọ̀rọ̀ àṣírí ni téèyàn gbọ́dọ̀ play torí pé kì í ṣọmọ Yorùbá, ìdí nìyí tí mi ò ṣe lè play ọ̀rọ̀ ẹ̀, àwọn ọ̀rọ̀ àlùfànṣá ilé tó sọ torí pé kì í ṣọmọ Yorùbá. Ṣùgbọ́n ẹni tí mo rí báwí jù ó ní Imam Toliat tí ó pè rẹ̀ ní ọmọ Yorùbá, tí ó wá sọ pé ó gbé ọba ìlú lọ sí ilé ẹjọ́ látàrí àwọn sacrifice tí bàbá yìí ti ṣe fún ọ, tó wá gbé wọn lọ sí ilé ẹjọ́, tó wá rò wípé ìwọ náà ló tún wá máa jẹ́ imam fún bàbá yìí nílùú Ògbómọ̀ṣọ́. Àwọn kì í ṣe bẹ́ẹ̀, ọmọ àlè ní í ṣe irúwà tó wù ú. Ẹ rí i pé Yorùbá sọ pé a kì í ti ilé ẹjọ́ dé kí a tún ṣọ̀rẹ́. Kò sí bí ẹ ṣe fẹ́ ti ilé ẹjọ́ dé tẹ́ tún padà ṣọ̀rẹ́, ìyẹn tí ò lè ṣeé ṣe nìyẹn. Ìdí nìyí tí mo fi kí Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ kábíyèsí bàbá wípé ẹ pẹ́ lórí àpèrè bàbá yín. Decision tó yẹ kẹ́ ẹ take òun náà lẹ ti take yẹn. Ẹ ti jẹ́ kí àwọn ilé Ayélára mọ̀ wípé lóòótọ́ ẹ̀tọ́ wọn ni, wọn ò sì sí ẹnikẹ́ni tó lè gbà lọ́wọ́ wọn. Nígbà tí ẹ̀yin náà ti jókòó tẹ́ ẹ ti ṣe ìwádìí yín fínífíní, tí ìyá tó sì bí Toliat, tí ìyá tó bí ò sì lè jáde dé sí wípé lóòótọ́ o kì í ṣe ọmọ ilé Ayélára tàbí ọmọ ilé Ayélára ni, ṣùgbọ́n ẹ̀rí fi hàn pé ìyá tó bí gan ti sọ fún yín láàfin wípé nǹkan ní kí n sọ ní, wọ́n ní ń sọ ni. Eléyìí la fi bá àwọn ilé Ayélára dúpẹ́ wípé wọn ò jẹ́ kí ẹnikẹ́ni, wọn ò jẹ́ kí àwọn tí wọ́n wá ń bá wọn, tí wọ́n ń pẹ̀tù sí wọn nínú, tí wọ́n ń bá wọn sọ̀rọ̀ tútù, tí wọ́n ń tà wọ́n bí tí wọn à jẹ́ kí wọ́n gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ wọn. Wọ́n á máa sọ fún wọn pé iṣẹ́ yìí náà lè gbàdúrà kí wọ́n gba ẹ̀tọ́ yín, kí wọ́n gbà lọ́wọ́ yín. Ẹ gbàgbé o, ọba sọ wípé àwọn ò tí ì yọ Toliat kúrò ní ipò ìmáàmù o, òun náà sì ni ìmáàmù gẹ́gẹ́ bí òfin àti ìlànà ṣe fi sílẹ̀ tí ẹjọ́ sì ń bẹ nílé ẹjọ́. Ṣùgbọ́n ìmáàmù tí ó máa ṣojú ọba, tí ó máa ṣojú Ṣọ̀ún, tí ìmáàmù tí ó máa ṣojú àwọn ará ìlú, tí Ṣọ̀ún, torí pé Ṣọ̀ún ni ọba, òun ló sì nílùú. Ìmáàmù tí ó máa ṣojú àwọn tí wọ́n gbà fún Ṣọ̀ún nílùú, tí ó máa lọ sí gbogbo bí ayẹyẹ tó bá yẹ kí wọ́n ṣe ìlú, tó yẹ kí chief imam ìlú Ògbómọ̀ṣọ́ lọ́ndà Ṣọ̀ún tó yẹ kó lọ, ìmáàmù tí ó máa lọ bẹ̀ òun náà ni Imam Abdulrahman, eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn yìí, tí í ṣe ọmọ ilé Ayélára. Eléyìí ló túmọ̀ sí wípé àrọ́bàfín o, òun lọ́ba pa. Ohun tí ọba fi ju ọ lọ, òun lọ́ba fi hàn. Ohun tí ọba pé èmi ni ọba, bó ti wulẹ̀ kó kéré tó, ohun tó fi ju ọ lọ òun nìyẹn. Kì í ṣe kí èèyàn ní certificate ni wọ́n ń pè ní ìjẹ́ ọmọlúwàbí. Kì í ṣe kí èèyàn ó ní PhD, doctorate ni wọ́n ń pè ní ìwà ọmọlúwàbí. Wàláì bó ti wulẹ̀ kó mọ, kò sí ìwà ọmọlúwàbí kan báyìí lára Imam Toliat. Kò sí ìwà. Ṣẹ́rí Yorùbá dùn lásà. Yorùbá ní ilé tó bá ń tòrò, wọ́n ní ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà. Nítorí wípé nígbà tí ọba yìí dé, ó bá yín tẹ́ ẹ ti ń fa wàhálà ẹ̀ ni. Ọba yìí sì fẹ́ lo ọgbọ́n àgbà láti rí wípé you still remain as the chief imam Ògbómọ̀ṣọ́. Ó wá ń bá àwọn ilé Ayélára, ó bá wọn bẹ́ẹ̀ ọ́, ṣùgbọ́n ó lo ìwà gidi pé kò sẹ́ni tó mú mi. Torí pé àwọn tí wọ́n ń tẹ̀lé ọ lẹ́yìn, àwọn tí wọ́n gbà wípé Kìrìsìtẹ́nì gbọ́dọ̀ jẹ ìmáàmù, ó gbọ́dọ̀ jẹ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni. Ṣé ẹ̀yin lẹ lóye ìlú Ògbómọ̀ṣọ́ ni? Ẹ̀yin náà ń yálò ni. Àti Kìrìsìtẹ́nì o, àti Mùsùlùmí o, ẹ̀ ń yá oyè tí a mọ̀ sí Ṣọ̀ún, ẹ̀ ń yálò ni. Àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ní ipò àpèrè tá a mọ̀ sí àpèrè ilẹ̀ Yorùbá. Kì í ṣe àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ní position ọba, kì í ṣe Kìrìsìtẹ́nì tàbí Mùsùlùmí ni wọ́n ní position ọba nílẹ̀ Yorùbá. Wọ́n ń yẹ̀yìn náà lónìí. Ìwọ tó bá jẹ́ Kìrìsìtẹ́nì tó fẹ́ jẹ ọba,
wàá padà sí church wàá lọ jẹ deacon àbí deaconess àbí nǹkan bá ń jẹ ń bẹ ni bẹ́ẹ̀ sì wọ́n tó bá jẹ́ ìkiri mùsùlùmí náà ó lọ jẹ ìmáàmù tàbí kó jẹ sufi àbí kó lọ jẹ tó bá wù ẹ́ tó fẹ́ jẹ ìkan ló pe rẹ̀ ní kinní kan ìwó yìí tó ń bára dandan káàkiri tó ń pe rẹ̀ ní tí wọn ò pé ní tí ò jẹ́ nítorí pé gbogbo wọn pátá ni wọ́n mọ òtítọ́ àti òdodo kí wá ló wá dé tá a ṣe kú sọ òtítọ́ àti òdodo ọ̀hún ká sì jẹ́ kí ẹni tó yẹ kó gba ẹ̀ tá a bá sọ òtítọ́ àti òdodo bó ṣe yẹ ká sọ ó ṣeéṣe kọ́rọ̀ ẹ̀ kó mọ́ débi tó dé yìí ṣe bí Akéwùgbà Gold ṣe bó lọ Ògbómọ̀ṣọ́ ó gbìyànjú láti rí i pé òun pẹ̀tù sí kínní Akéwùgbà Gold nìkan ni ẹni tó sọ òtítọ́ tó fi òtítọ́ hùwà tó sọ pé ẹja ṣe báyìí ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ níṣẹ́ ni wọ́n tún mú bú ọba wa dákẹ́ ọba wa ń wòran ọba náà wá padà lọ sí ilé ẹjọ́ ẹjọ́ ń bẹ nílé ẹjọ́ àwọn aráàlú ò sì gbà wípé ìmáàmù Tauliat sì ni ìmáàmù àwọn òun gẹ́gẹ́ bí ọba Christian lòun ó ní àwọn ibi tó yẹ kó òun máa lọ kó àwọn kí òun rí aṣojú òun ò rí mùsùlùmí aṣojú iṣẹ́ ẹni tó gbé òun lọ ilé ẹjọ́ ní òtún máa ṣojú òní ilé ẹjọ́ ẹ fún mi láṣẹ láti yan ìmáàmù ti ààfin tèmi ẹ wo bí wọ́n ṣe gbà ẹ wo ọgbọ́n bí wọ́n ṣe ẹ wo bọ́n ṣe rí ẹ wo ọgbọ́n tó gbà rí lẹ́pa ilé ẹjọ́ sì gbà wọ́n ń wá yan ìmáàmù ti ààfin ti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tó wá jẹ́ ọmọ bíbí ọmọ ọkọ ilé Ailara gangan eléyìí tó jẹ́ wípé ẹ̀tọ́ àwọn ilé Ailara ó padà bọ́ sí ọ̀dọ̀ wọn torí pé ipò ìmáàmù náà òun náà ni kó ṣojú ọba níbi tí ọba bá ti yẹ kó ṣojú ọba níbi tí wọ́n bá ti ń ṣe àwọn ètò tó bá jọ mọ́ ètò Islam tán sì rí i pé ọba ò yẹ kó ọba ò sí ńbẹ̀ tàbí tọba ò bá sí nílé tọba bá rìnrìn àjò tí àwọn ètò yìí tó yẹ kó ọba wà ńbẹ̀ tí ọba ò sí ńbẹ̀ kí ìmáàmù ìlú kó lọ máa ṣojú ọba tó wá tán báyìí ṣé ìmáàmù yóò ti wá ṣojú ọba ṣùgbọ́n kinní kan ní fẹ́ kí Tauliat mọ́ lónìí wípé tó bá pẹ́ tó bá yá àwọn tí wọ́n ní ààfin yẹn Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ wọn ó kọ lẹ́tà fún Tauliat pé àwọn fẹ́ lo ààfin àwọn torí pé ọba ló láàfin ọba ló ní ààfin Tauliat ó yà padà lọ kọ́ mọ́sálásí tiẹ̀ síbòmíì tí ó kó àwọn ìjọ ni because for now it is not the chief imam for Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kì í ṣe chief imam fún ìlú Ògbómọ̀ṣọ́ wọn báyìí àyàfi tí ilé ẹjọ́ bá sọ lókù àyàfi tí ilé ẹjọ́ torí pé ẹjọ́ ti wà nílé ẹjọ́ wọn tẹ́lẹ̀ ẹjọ́ ti wà nílé ẹjọ́ ó ní ẹ̀tọ́ láti fi n tó bá jọmọ́ sàkání ọba ó ní ẹ̀tọ́ láti filẹ̀ ọba ló ní ààfin náà ṣe ń pè ní mọ́sálásí ọjà ọba wọn à sọ wípé mọ́sálásí ilé Ailara wọn à sọ wípé mọ́sálásí Tauliat mọ́sálásí ọjà ọba wọn ti fi ọba sí i tá sì ní ọba lónìí òun náà ni Gandhi ti ṣe Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ dájúdájú Gandhi ló ní ààfin yálà kó jẹ́ kìrìsìtẹ́nì o yálà kó jẹ́ ẹlẹ́bọ o yálà kó jẹ́ oníṣẹ̀ṣe o òun ló ní ààfin ẹni torí pé téèyàn bá ti jẹ ọba ó jẹ ọba lórí kìrìsìtẹ́nì ó jẹ ọba lórí mùsùlùmí ó jẹ ọba lórí gbogbo ẹ̀dá pátápátá ló ti jọba lé lórí eléyìí tó túmọ̀ sí wípé ipò tí Tauliat wà tó lòun dìmú gẹ́gẹ́ bí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó ti kú lọ́wọ́ ẹ̀ directly or indirectly kò sí lọ́wọ́ ẹ̀ mọ́ how market Tauliat asọ̀rọ̀sọ bótò tó ní tóun bá ti sọ̀rọ̀ sọ́tán ẹni tó bá ti di ipò aṣíwájú mú nílùú máa ń sọ̀rọ̀ sọ ni àìmọye ọ̀rọ̀ tí aṣíwájú máa ń gbé mì ṣùgbọ́n tí ẹ kọ́ orí mi ń bà rí bíbú nira ẹ̀ orí mi ń bà rí ọ̀rọ̀ àlùfànṣá orí mi ń bà rí ọ̀rọ̀ ebú sí ọba ìlú tí ìbá ṣe pé ilẹ̀ Yorùbá gbàgbàkúgbà ǹjẹ́ ìmáàmù kan lè bú ọba kan nílẹ̀ Lárúbáwá ni ta ni ìmáàmù ọ̀hún ṣé wọ́n bí ìmáàmù ọ̀hún dání kó lóun fẹ́ bú àwọn ọba ilẹ̀ Lárúbáwá kò tún kírun mọ́ fún wọn títí láéláé tí bẹ́ẹ̀ ló fi fún un àmọ́ tẹ́ ẹ̀ lè rí ṣe níbi tẹ́ ẹ ti gba ẹ̀sìn wá òun lè fẹ́ máa fi lọ ìran Yorùbá ohun tí ẹ lè rí ṣe níbi tí ẹ ti gba ẹ̀sìn tẹ́ gbà yìí níbi tẹ́ ẹ ti gbà wá òun lè fẹ́ máa fi lọ àwọn ọba wa ńlẹ̀ Yorùbá ìkọ̀kan báyìí òun náà la ó sì máa kọ̀ fún yín how market mufti ìlú wo Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ti yan ìmáàmù mi o ti ṣe ìmáàmù Ògbómọ̀ṣọ́ gangan báyìí ti ṣe ọmọ ọkọ mo fẹ́ wo àrà tó fẹ́ dá
mo fẹ́ wo itú tó ń bẹ lọ́wọ́ ẹ̀, mo fẹ́ wo ohun tó fẹ́ ṣe gan-an. Tí mufti ìlú Ìwó tó bá wá kó àwọn ọmọ ogun ẹ̀ tó ní tó pọ̀ tó bá wá kó wọn gba ìlú Ògbómọ̀ṣọ́ lọ pé ohun tí ọba ṣe yẹn kò yẹ kó ṣe, kó wá dá sẹ̀ríà fún ọba wọn, a jẹ́ pé dájúdájú òfúùtù fẹ́tẹ̀ áyán lásán ni ọ́. Áyán ò ní wọ àtẹ̀ntẹ̀jọ́ ń pọnra yín káàkiri tó náà pẹ̀rẹ̀ lọ́ba. Tó bẹ̀yẹn ọmọ ilé Ayélára, mo kí yín pé ẹ̀tọ́ yín padà bọ́ sí yín lọ́wọ́. Ọlọ́run jẹ́ kí bàbá yìí kó rí ẹ̀mí lò ó, yóò lò ó pẹ̀lú àlàáfíà ara, yóò lò ó pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, yóò lò ó pẹ̀lú ìdùnnú. Inú Ayélára kò ní dàrú, ọ̀dẹ̀dẹ̀ Ayélára ò ní dàrú, ààfin Ṣàngó Ògbómọ̀ṣọ́ kò ní dàrú, gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ kò ní dàrú, bẹ́ẹ̀ sì nílẹ̀ tèmi náà àtọ̀nà tèmi náà ò ní dàrú. Ẹ̀yin ará ìlú Ògbómọ̀ṣọ́, yálà ẹ jẹ́ mùsùlùmí, ẹ jẹ́ kristẹni, ẹ jẹ́ oníṣẹ̀ṣe, ẹ dúpẹ́ wípé ọba Ghandi ti padà wá yan ní tí àwọn ará ìlú tí wọ́n jẹ́ mùsùlùmí ohun tí wọ́n ń béèrè fún gẹ́gẹ́ bí ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ tí yóò sì máa ṣojú Ṣàngó Ògbómọ̀ṣọ́ níbikíbi. Ire o. Toliat, Fake ilẹ̀ Ayélára àti mufti ìlú Ìwó àtọba ìlú Ìwó, how market.